Mo rí fídíò bàbá kan tó ń sọ pé kí ló dé tó jẹ́ pé àwọn èèyàn tán bá ti travel pé wọ́n máa ń fi àwọn ọkọ wọn lẹ̀lẹ́ nǹkan bẹ́ẹ̀. Mi lè gbé fídíò yẹn sórí péèjì mi torí algorithm mi kò ní share ẹ̀. Ṣé ẹ rí àwọn èèyàn míì wà tó jẹ́ wípé àforítì ni wọ́n ń ṣe láti ilé tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àforítì ni. Kò ń ṣe wípé bóyá wọ́n ní ayọ̀ nínú ìrìn àjò yẹn, but wọ́n kàn ṣá ń forítì. Then bàbá yẹn tún sọ pé ní ibí ọkùnrin ni máa ń kọ ìyàwó, pé lọ́hùn yẹn ìyàwó ni máa ń kọ ọkùnrin. Anyway, the truth remains that ṣé ẹ rí àwọn situation táwọn míì máa ń wà ní ibi báyìí ni pé àwọn ọkùnrin míì wà tó jẹ́ pé wà burúkú ni wọ́n máa ń wù sáwọn obìnrin níbí. Obìnrin yẹn ò ní choice, yóò mọ forítì pé wẹ̀ ṣáájú mọ forítì. Then àwọn ọkùnrin míì wà tó jẹ́ pé dictator ni wọ́n, tó jẹ́ pé they don't even care about the feeling of anybody. For example, somebody messaged me yesterday pé àwọn kankan dédé dénú compound àwọn lánàá, náà bá ní painter làwọn, àwọn fẹ́ kunlé, àwọn fẹ́ tún lékùn, wọ́n kó paint wọlé, wọ́n ṣe sọ fún wa tí lánàá pé ẹ fẹ́ kunlé. Tó bá wù yín kẹ́ ẹ jáde kán rí lékùn, tó bá dẹ̀ wù yín kẹ́ ẹ jókòó síbẹ̀, wọ́n á máa kùn mọ́ yín lára kíníkan. Làwọn ṣẹ̀ṣẹ̀ ń kẹ́rù girigiri. Mo ní ṣé inú ilé náà fẹ́ kùn àbí ta lé? Ó nínú. Ta ló sọ fún wọn pé wọ́n wá kunlé ọlọ́kọ òun náà ni? Mo ní wọ́n ti ṣàlàyé fún yín tẹ́lẹ̀ pé a fẹ́ tún lékùn o, ẹ mọ bẹ́ẹ̀ ṣe páàkì ẹrù yín, bẹ́ẹ̀ ṣe páàkì ara yín o. Wọ́n ní girigiri làwọn ń ṣe táwọn inconvenient ara wọn. Ẹ ti mọ̀ pé irú yẹn authoritarian nìyẹn, tí ò ti bìkítà fún feelings of others. Ilé téèyàn ti ń gbé bẹ́ẹ̀ tẹ́ ẹ fẹ́ tún kùn tẹ́ ẹ̀ dẹ̀ sọ fún wọn. Tán èèyàn kàn dédé tán sì ń kó paint mo ní ṣáà gbélé ni ó nílé làwọn jọ wà ní the previous day. So àwọn míì máa ń ṣe bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé they do their thing, they don't even care about the feeling of the obìnrin. Now kírú obìnrin yẹn kó wà ní country tí ó ti fi ààbò bo obìnrin much, tàbí tó fààyè gba obìnrin. Mo understand pé àwọn míì máa ń ṣe agbára yẹn lò tó jẹ́ pé kò sí much pain, irú èèyàn yẹn ó lè wò pé kí lòun sì ń dúró ṣe pẹ̀lú irú ọkùnrin yẹn. And again, àwọn ọkùnrin míì wà tó jẹ́ pé wọn ò jẹ́ kí ìyàwó wọn ṣiṣẹ́. Abẹ́ wọn ni àwọn ìyàwó yẹn wà. Ìyàwó ò lè dá bùkátà kankan gbọ́ fún rẹ̀, kò sí nǹkan tó lè dá ṣe, kò lówó ara ẹ̀ lọ́wọ́, nǹkan bá ṣe náà ni. Bẹ́ẹ̀ ni ọ̀hún yẹn tí ẹ lè níwọ nìkan fẹ́ máa dá ṣe because bills ló máa yín ayé ọ̀tá ọkùnrin míì lọ́rùn. So obìnrin tó bá ń ṣiṣẹ́ tó ń wà okay, that's why loyalty of anybody cannot be tested when the person does not have anything. Kẹ́ ẹ lè test loyalty èèyàn ó dìgbà tó bá ní gbogbo nǹkan, tó ní gbogbo tó as a matter of fact pé bẹ́ẹ̀ fún gan ó lè fúnra ẹ̀ tó dẹ̀ ṣì loyal. Ìgbà ilẹ̀ tó lè test loyalty èèyàn. Ẹlòmíì wà bẹ́ẹ̀ pé ọkàn forí tì ní kì í ṣe pé bóyá nǹkan yẹn dùn mọ́ nínú. So tó bá ti rí ìtura torí nǹkan tó dẹ̀ lára díẹ̀, irú èèyàn bẹ́ẹ̀ yẹn ó lè gbìyànjú láti wò pé àlíálí ìyà tó ń jẹ lọ́dọ̀ ẹ̀ náà òun ò rí nǹkan tó ń fi gbọ̀n yàdànù. Ẹ wo most àwọn obìnrin tọkùnrin máa ń nà, tọkọ máa ń nà gbìgbì yẹn. Tẹ bá ní ẹ lọ gbìjà obìnrin míì pé wọ́n nà, tẹ ẹ kó kúrò ń bẹ́ẹ̀ kó má bàa nà pa. Ìgbẹ́ bá fi wà lọ́wọ́ àbọ̀, ẹ rí i pé obìnrin yẹn kò lè bọ́ rẹ̀, kò ṣiṣẹ́, kò ní nǹkan kan. So kò ní choice than to be fara jìyà yẹn. Sincerely, kò ní choice than pé because tẹ bá ní kó kúrò sẹ́yìn lẹ fẹ́ mọ́ bọ̀. Ẹlòmíì ò ṣiṣẹ́, ẹlòmíì ò ní nǹkan kan, ẹlòmíì ò lè dá yàrá kan gbà tó sì ti bímọ 6, ẹlòmíì bímọ 8, ẹlòmíì bímọ ọmọ ẹyọ kan 2 gan sìn gan. So ńgbà tí situation tí 80-85% of àwọn obìnrin míì wà ní Nàìjíríà nìyẹn, kò sí nǹkan kan kò sí nǹkan lè dá ṣe láìrọ́kùnrin yẹn. So wọ́n ń forí tì ìgbéyàwó yẹn fẹ̀kàn tẹ́lẹ̀ náà ni, kì í ṣe pé ìfẹ́ yẹn wà mọ́, kì í ṣe pé ó dùn mọ́ wọn nú mọ́ náà tẹ́lẹ̀. So wọ́n bá ti rí pọ́nkán ti travel, wọ́n sáré tù lójú, wọ́n ṣe wọ́n mọ̀, wọ́n ń bú ara wọn tán yányán, wọ́n rẹra wọn sílẹ̀ tán pé kó sátì ẹ̀ fi má wọn náà lọ sọ́hùn. Tó bá ti mú wọn dán báyìí, wọ́n change yẹn fún ọkùnrin tí ò dá láti lé. Ọkùnrin míì dá láti lé tó dẹ̀ dá lọ́hùn yẹn náà bẹ́ẹ̀ ibi tó yẹ pé ara ti tu obìnrin. Then níbi aspect wípé ṣé wọn kì í ní urge ni, you see we have always
explained this several times on her platform pé obìnrin yàtọ̀ sí ọkùnrin. The way bí ara ọkùnrin ṣe máa ń react pé fún ìbálòpọ̀ ó yàtọ̀ sí obìnrin. There are some women that even if they didn't see a man for years, even decade, ẹrẹ́lòmíì 2 decades, 1 decade, 10 years or 20 years, some people don't even see a man and they will be living their life. Obìnrin lè lò sẹ̀mí láìrókùnrin títí ayérayé tàbí kójókùnrin kan ní òrì títí ayérayé, bẹ́ẹ̀ ọkùnrin ò lè ṣe bẹ́ẹ̀. So the way that you're saying that ṣára kìí béèrè fún wọn, fine. Obìnrin yàtọ̀ sọ́kùnrin, obìnrin yàtọ̀ sí ọkùnrin 100%. So tó bá dẹ̀ jẹ́ ipára ń béèrè fún wọn, ẹni tó fọkọ́lẹ̀ náà ó yẹ kó náà ti mọ̀ pé òun l'alternative. Èèyàn tó bá jẹ́ nympho tó bá yẹ pé kò lè ṣe láìrókùnrin, ó ti mọ̀ wípé òun ó wà bóun ó ṣe ṣera òun sí in that aspect. But in the aspect of pé táwọn obìnrin kọ̀ọ̀kan tán bá ti travel, majority tí wọ́n ń ṣẹlẹ̀ dẹ́ obìnrin míì wà tí ò kanlẹ̀ nífẹ̀ẹ́ ọkọ yẹn tẹ́lẹ̀ tàbí tí ò mọ yìí, tí ò mọ ore tó jẹ́ ingrate ni, tí ò rí nírí wípé the fact pé true ẹni náà ló ń fi lọ́rù bẹ̀ yẹn, òun rí bíi pé right òun kò mọ̀ pé privilege ni tó dẹ̀ máa tún wá padà lọ ṣìwàwù tán bá dọ̀hùn bẹ́ẹ̀ títí mọ́ kọ́ sọ yẹn ni ó fa ọ̀pọ̀lọpọ̀. Ọkùnrin míì dictator ni, tó jẹ́ pé kò ní tiẹ̀ bìkítà nípa pé bóyá obìnrin wà comfortable àbí obìnrin wà kò sí nǹkan tó kàn án kóun sá ti pàṣẹ ni. Irú ìyẹn ẹ lè expect kíyàwó ẹ̀ dé irú ìlú tó jẹ́ ìlú tó fàyè gba obìnrin fún àlàáfíà, fún ìfẹ̀míbalẹ̀. Irú obìnrin yẹn máa ya ọwọ́ mọ́kùnrin lọ́wọ́. Obìnrin míì wà tó kanlẹ̀ burú tí ìwà rẹ̀ ọ̀dà láti ilẹ̀ tó pé ọkọ yẹn náà bọ́kọ ṣe ń ṣe tó kò mọ yìí. So tán bá dé irú ibẹ̀ yẹn, wọ́n á ya ọwọ́ náà ni. So Ọlọ́run kó ṣàánú fún gbogbo wa ni. So bí ọgbọ́n ọmọdé tèmi, nǹkan tèmi rò nìyẹn. I stand to be corrected. All right guys, bye bye.